Africa Content TV. Àpárá òjò tí bá níjà tí gbèdé bá bẹ́ni lọ́wọ́ ẹni Abímbọ́lá bádáwò rẹ̀ fún ọkọ̀ tí tajà lẹ́nu apá nígbẹ́ òṣèlú eégún burú tasọtasọ ọmọ ìyọ̀dá ẹlẹ́wù rẹ̀ tù Ṣàngó oníkòsó àyàrá ní iná lójú iná lẹ́nu àgbàtà yẹ́rìyẹ́rì àtẹ̀lé ẹ̀dá tí mo ti gbúrò bàtà lẹ́yìn lòdì àtàdé ọmọ ìyọ̀dá ẹlẹ́wù rẹ̀ tù àbọ̀bọ̀ lẹ́jọ́ tí màá rìn ara ẹ̀dọ̀kún ọmọ wòrúkúsú ọmọ wòrúkúsàbí òògùn àbí bàbá jẹ́bà àbí bàbá jẹ́bà bàbá yẹ̀dá ọ̀pẹ lẹ́bọ̀rọ̀ lẹ́mọ̀sọ́dẹ̀ ààrẹ mọ́lẹ̀ ìfọ́tọ̀tọ̀ yọ lẹ́mọ̀ lókè ògùn olúròkè ìwúròkè ogun adéròkú olúròkè ìwúròkè ogun ọkàn nígbà lọ́nà àbàlẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀dọ̀dọ̀ bí ọmọ tàbí ìjẹ́tò lọ́kẹ̀ lé ogun ẹ̀kọ́ ọ̀dọ̀dọ̀ bí ọmọ tàbí ìjẹ́tò ìfọ́fọ́fọ́mọ́ sàkàdé ònílá bẹ̀rẹ̀ ní ọjọ́ ọmọ ọba onídàá dọ́gbẹ̀ ẹ̀yẹ àkẹ́dẹ́
Oki baba lásìkò yóò ní o. Ìlúra Májèsì. Bàbá wa ọba kì í mọ ìyá mi mọ́ra. Ọwọ́ ní alákọ̀ọ́gbọ́. Ọlọ́wọ́ sùn. Ìbá kábíyèsí àfihàn ọgbẹ́ mi. Orí ló fi mẹ́rọ̀ láwọn òkè máa ń ṣe rọ. Bàbá ọba ní àìkí ìyá mi mọ́ra. Ọwọ́ ajá àpapọ̀. Lọ́wọ́ sùn. Kábíyèsí bàbá. Bàbá kábíyèsí. Lọ́wọ́ sùn. Bàbá wa débi àti mọ̀. Kábíyèsí. Ọ̀rẹ́ débi àti mọ̀. Kábíyèsí. Imperial Majesty. Ọba Akímọ̀ bàbá. Kábíyèsí. His Imperial Majesty. Bàbá ọba Akímọ̀ Abímbọ́lá. Kábíyèsí. Owadewa, ẹlẹ́wù ẹ̀sùn kábíyèsí. Iṣẹ́ kékeré ni Ọlọ́run ló máa fún mi. His Imperial Majesty, bàbá ọba Akímọ̀ Abímbọ́lá. Iṣẹ́ kékeré ni Ọlọ́run ló máa fún mi. Can you not be one? Who are you? Yes. Ọmọ fìdá. Orí ni mo dé fi hàn kó tún rẹ́dí àsìkò máa wọ̀.
àwọn sí màṣínà gbogbo adé ní. wọ́n ti ṣèǹbáyé sí màṣínà kù. gbogbo tó bá ti jẹ́ ṣèǹbáyé lẹ́sìn máa ní wọn o. Kúnlé má bẹ̀ jà ṣé kò sí ṣá. Ele record right. Thank you.